Ìyá Ṣògo mò ń gbọ́, ẹni Ṣògo ọ̀mọ̀wé. bẹ́ẹ̀ ni wòlíì. Pòkèlè lọ́gbà ní táàmù tó lọ ẹ̀. 49 nínú àwọn 50. Kábíyèsí ìyẹn ò dáa. bẹ́ẹ̀ Kí ni Ṣògo wọn jẹ lọ léèwé bólúwa ṣe ní ìbéèrè nù o. fún àpẹẹrẹ ọjọ́ Monday Ṣògo máa ń jẹ fried rice àti chicken lọ school. Ẹ sọ pé yàásín. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Kábíyèsí. Ọjọ́ Tuesday nǹkan. ó máa ń jẹ jollof rice pẹ̀lú ẹja díndín àtẹyin sísè. Kí ni máa mu sí? má bá fi ribena sí. Ọjọ́ Wednesday wá ń kọ́. ó máa ń gbé iṣu díndín àtẹyin díndín pẹ̀lú beef. Abájọ tí mo fi ń beef rẹ̀. ẹni pé. Mo ní kí ló máa mu sí? mo máa ń fi Vijumilk chocolate tó máa ń kí dáadáa yẹn. Tó máa lọ lẹ́nu yẹn. bẹ́ẹ̀ ni wòlíì. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní Ṣògo ò lè mọ̀wé. wòlíì kí ló dé. Ẹ ní sùúrù mo ṣe gbọ́ nu. Olúwa nítorí pé ìránṣẹ́ òun ń bẹ ní aginjù tó mu kókó, Ṣògo sì ń jẹ adúrú oúnjẹ bẹ̀tà bẹ́yẹn. Olúwa ní kò lè mọ ìwé tó Olúwa ní kẹ́ ẹ ṣe lélẹ́yìí ìyá Ṣògo. Olúwa ní kẹ́ ẹ gbé oúnjẹ Ṣògo fún mi bí mo ṣe gbọ́ nìyẹn. Olúwa ní kí n jẹ́ ní àárín ọ̀sẹ̀ 3 péré. Bẹ́ẹ̀ ni aago mélòó ló máa ń jẹ oúnjẹ àárọ̀? aago 8 àárọ̀ ni o. Olúwa ní kẹ́ ẹ sọ tèmi di 8:01. Olúwa ní kí n jẹ́ kí inú mi kí ó sì dùn. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ Ṣògo ṣe wáyẹ́ẹ̀kì tẹ́ẹ̀mẹ́sàn kó tó ní kírẹ́díìtì kan. Olúwa ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ lọ́tùnla. Bẹ́ẹ̀ ni káyé Ṣògo lè nítumọ̀. Ẹ gbọ́ ṣé ẹ gbọ́? bẹ́ẹ̀ ni wòlíì. Ẹ mọ́ dẹ̀jà agídí yín mọ́ ta. mi ò ní dá Kò ní ṣe owó dàbọ̀ ìyá Ṣògo. Nonsense. Olú mu kókó Ṣògo ń jayé. Kó lè mọ́ fù. Gbéjọ́ lọ fà ẹ̀sọ́ àfẹ́mi náà.